àti ń dìfẹ́ dìmọ̀jú markaz nísìnyí kò ní sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ Madinatu Ìlọrin fi bayani fadilati al-Sheikh Habibillahi al-Ilori mudir al-markaz sotiri tíra yìí mo kọ́ ní 2022 yẹn bàtí mo fi kọ́ yẹn mo wà nínú blue àti jáde sọ̀rọ̀ tí jáde dárúgbà yẹn 30 days mo fi kọ́ tíra yìí nígbà tó wá di 2023 mo launch yẹn mo print ẹ̀ síta kọ́ ẹ sọ kí ni ẹni tí mo bá fi wúlò fún Islam ó ní kó jáde káàdì. Naam, alhamdulillah. Lákọ̀ọ́kọ́ náà yẹn má jẹ́ ká ṣàbòsí mímọ̀. So káyìnà màkàn ibikíbi tó bá ti rí kí ìmọ̀ yẹn ti wá tí wọ́n bá gbìyànjú kánú gbìyànjú. So àfáà yìí gbìyànjú. So nítorí pé àfáà yìí jọ yọ wá pé òun ò tí jáde dárò tí wọ́n ti kọ tírà yìí. That was 2022. Òun dẹ̀ launch ní 2023. Ọmọ ilé kí ó fà. So ìgbìyànjú kan ni ó kọ tírà ní Lárúbáwá kì í ṣe péjì kan, kì í ṣe péjì méjì, kì í ṣe mẹ́ta, kì í ṣe márùn, kì í ṣe mẹ́fà, kì í ṣe mẹ́jọ. So ìgbìyànjú ni. Láàkín lọ sí àkékeré ni mo kàn ní fún àfà pẹ̀lú ń tàfà sọ yí pé àwọn tí ń dìfẹ́ǹdì mudir al-markaz ti pẹ́. So tí wọ́n dẹ̀ ń tàhádà àwọn àfá tí wọ́n gbé sókè wípé kí wọ́n sọ ìgbìyànjú wọn tí wọ́n ṣe nínú Islam. So ibẹ̀ ni mo ti ní ọ̀rọ̀ pẹ̀lú wọn pé kí n gbà wọ́n níyànjú pé èyí tẹ́ fi ń dìfẹ́ǹdì èèyàn yìí bó ni ó bá ti dáa tó bí tí a ń ṣe fáìn lójú tó rẹwà tẹ́ẹ̀dẹ̀ kọ́ pẹ̀lú Lárúbáwá tó dáa tó báyìí ó ní ìbá ṣe dáa tó kó jẹ́ pé ẹ fi ń dìfẹ́ndì Allah subhanahu wa ta'ala, ẹ fi ń dìfẹ́ndì Ànábì sallallahu alaihi wasallam, ẹ fi ń dìfẹ́ndì Islam, ẹ fi ń dìfẹ́ndì Sunnah. Ṣùgbọ́n tó wá dùn yẹn ni pé ẹ wo gbogbo ìgbìyànjú tẹ́lẹ̀ ṣe ọmọlé tó fa ó wá jẹ́ pé ẹ fi ń dìfẹ́ndì ẹni tó ń bú àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam, ẹ fi ń dìfẹ́ndì ẹni tí ó kó rọ́dù fún àwọn aṣíwájú rẹ̀ nínú mímọ̀ bíi Imam al-Bukhari rahimahullah ta'ala, ẹni tó ṣe pé ó ti ṣàìmọye nínú ẹ̀sìn wa yìí tó ṣe pé àwọn kò fẹ́ ṣe rí nílẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ ni àgbọ́rí lẹ fi ń dìfẹ́ǹdì. So ẹni láti tọrọ àforíjì gan ní ọ̀pọ̀lọpọ̀ torí pé wa ma min katibin illa sayubila fayabiqallahu ma katabat yadahu fala taktub bikhatika ghayra shay'in yasurruka fil qiyamati an tara So kò sí ẹni tí ó kọ̀ọ̀kan láyé àbí kó jẹ́ pé ńgbà tó bá ti lọ tán sayubila ẹni yóò kò láyé fayabiqallahu ma katabat yadahu lẹ́yìn ìgbà tóun bá ti kò láyé gbogbo tó kọ yóò ní parẹ́. Ṣé tí ó mọ ṣẹ́kù nínú ìgbìyànjú tí yín náà ní fún Islam pé ẹ̀ ń dìfẹ́ǹdì àwọn tí ń bú sàhábà Ànábì, ṣé tí ó mọ ṣẹ́kù ni? So nítorí náà ọmọ ìyá ìbá dáa púpọ̀ ẹ bá lè dáná sun tírà yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ní kọ tírà pẹ̀lú Lárúbáwá tẹ́ gbọ́ yẹn ẹ gbìyànjú wallahi ẹ gbìyànjú bẹ́ẹ̀ kó lè mí tẹ̀ bóyá ẹ ti kéwú gan jìnnà jù gan ni bóyá ẹ ti parí masters ní sẹ̀mọ̀ bóyá ṣe ń pè ní Al-Azhari yẹn mi mọ kí mọ yín o but ẹ lọ dáná sun tírà ẹ jọ ẹ lọ dáná sun kẹsì tọrọ àforíjì kẹkẹ sunkún waste Lárúbáwá waste àsìkò lórí bẹ́ẹ̀ fi ń dìfẹ́ǹdì ẹni tí ń bá wọn sàbí Ànábì. Kí ló ń bá ní kẹ́lẹ́ gbọ́ àmọ̀ràn mi ìbátá. Assalamu ala man ittaba'a al-huda.